ọ̀gbẹ̀rì sígbà wo sígbà wo sígbà wo. ọ̀gbẹ̀rì sígbà wo òkùnkùn lápá ní máyọ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè aleluya o. Èmi ọmọ yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà ni mo tún dé lónìí o. Mo tún ti dé lónìí o, mo tún ti dé tòní náà o. Èmi ní ìmọ̀ wá ẹ̀yin lẹ́wọ̀n mọ̀ wù mí láṣẹ Elédùmarè a ò ní dàwátì, ìburúkú ayé ò ní ṣẹlẹ̀ sí wa, ire ayé ni ò mọ̀ jẹ́ tí a, aburú ayé yóò mọ̀ fòwárù láṣẹ Èdùmàrè. Ẹ̀yin ènìyàn mi, iṣẹ́ wo mo bá yín mú wá ní òní? Iṣẹ́ tí mo mú wá ní òní là ń pè ní iṣẹ́ ilé kíkọ́. Iṣẹ́ ilé kíkọ́, iṣẹ́ ilé kíkọ́ láàrin ọdún kan. Ọ̀pọ̀lọpọ̀ àṣírí ni ó wà ní ilẹ̀ Yorùbá. Àwa Yorùbá, Elédùmarè pọ́n wa lé gidi gan nítorí wípé ó fi ìmọ̀ àti nǹkan ńlá àti ọgbọ́n àyíníke àti àyínípadà Elédùmarè ó fi jíǹkí wa ní ilẹ̀ káàárọ̀ oòjíire nílẹ̀ Odùduwà. Àwọn bàbá wa ẹ sì jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ wọn fún àwárí àti ṣàwárí àwọn nǹkan agbára àti nǹkan ìlọsíwájú nínú ayé. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló wà, ṣùgbọ́n iṣẹ́ tí mo fẹ́ fi kalẹ̀ lónìí là ń pè ní ògùn ilé kíkọ́. Yálà onílẹ̀ àbí onílẹ̀, pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè tó bá rí iṣẹ́ yìí ṣe nínú ọdún náà, wàá kọ́ ilé ó kéré jù ẹyọ kan tàbí méjì ní láṣẹ lọ́wọ́ Elédùmarè. Bá ṣe mọ̀ wípé ilé ayé àràgbé ni, ìtí wọ́n sì ní wípé ìtí àgbà fi ń jẹun tágbà fi ń jẹ̀kọ abẹ́ ìwé ló wà. Iṣẹ́ yìí mi ò fẹ́ sọ̀rọ̀ lọ jìnnà, àgbọ́yé gangan ni kókó, mi ò ní yọ kúrò níbẹ̀ o. Bí mo bá ṣe sọ bẹ́ẹ̀ bá ṣe ṣe, ẹ ò bá bẹ́ẹ̀ láṣẹ Èdùmàrè á sì jẹ́ fún yín, á sì rí bí mo ṣe wí. Báwo ni a ó ṣe ṣe iṣẹ́ yìí? Báwo ni iṣẹ́ yìí ṣe lọ? Báwo ni iṣẹ́ yìí ṣe lọ? Ẹ sáré lọ bá mú alákàn, alákàn tó bá wà nínú ilé nínú òwò alákàn gangan tó bá wà nínú òwò alákàn, àyè ẹyọ kan. Ẹ mú alákàn yìí ẹ jù sínú odó, ẹ gún papọ̀ mọ́ ọṣẹ dúdú. Ẹ wá mú ẹyẹlé funfun kan tó jẹ́ ààyè, ẹ mú ẹyẹlé yìí ẹ là á láyà, irọ́ kẹ́ tó là á láyà, ẹ gbé ohùn sí létí ọ̀tún, ẹ ṣàdúrà sí dáadáa, ẹ ṣàdúrà sí kẹ́lẹ́kẹ́lẹ́. Ẹ wá mú etí òsì náà, ẹ tún ṣàdúrà náà sí kẹ́lẹ́kẹ́lẹ́. Ẹ wá mú ẹ là á láyà lóye yìí, ẹ kó ọṣẹ yìí ẹ kó sínú gbáyà ẹyẹlé yìí. Ẹ wá wé láṣọ funfun ọ̀pá kan, ẹ wá gbé sínú gbọlọmọrí kan tàbí ike funfun kan, ẹ dé pa fún ọjọ́ 5. Lẹ́yìn ọjọ́ 5 ẹ jẹ́ ká mọ buṣẹ́ ìwẹ̀ láàárọ̀ ní ìdájí pẹ̀lú kẹ̀ǹkẹ̀ bílẹ̀, pẹ̀lú gbogbo gbọ́dọ̀ báyìí wípé kékeré àkànkí kéré kó má ní ilé lórí, ńlá àkànkí kéré kó má ní ilé lórí, ìran alákànkan kì í ṣe kó má ní ilé lórí, nítorí kó má ní ilé lórí tó bá rí bẹ́ẹ̀ kí èmi lágbájá kí n nílé lórí, kí n kọ́lé, àti ọ̀tún àti òsì bá ìyẹn lẹ́yẹ lé fi ń gbé ire tiẹ̀, kí ọmọ kékeré kan máa gbé ire owó wá fún mi, kágbàlagbà kó máa gbé ire ọlá wá fún mi, kí n fi rí owó lọ́tún kí n rí owó lósì kí n fi kọ́ ilé. Iṣẹ́ yìí ọba dániwáyé ń gbọ́ iṣẹ́ tó múnádóko dáadáa ni, ṣùgbọ́n tá a bá rí owó, ilé ni ká fi kọ́, ilé kíkọ́ ni ká mọ ná lé lórí ní gbogbo àtàbà ń lo iṣẹ́ yìí lọ́wọ́. Ìkìlọ̀ tó wà ń bẹ nìyẹn. Ilé
ní ká jẹ́ ká máa ná owó ilé lórí. Ẹ má jẹ́ ká ná sórí nǹkan mi ilé kíkọ́ gbowó tá a bá ń rí ilé ni pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè. Ó kéré jù bẹ́lẹ́dàá bá rọ̀ mọ́ dáadáa a ó kọ́lé méjì nínú ọdún náà. Àjẹfún yín láṣẹ Èdùmàrè. Ẹ subscribe sí YouTube channel yìí tí n bá tún mú iṣẹ́ mi wá ní ọ̀la ẹ ò lè jẹ àǹfààní ẹ̀. Èmi ọmọ yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà. Ó dìgbà.